sójì tún ti dé Omotayo sójì tún ti dé o Baaroyin ẹ̀sùn jíjẹ tó retí mà ló tún dé àwọn ewé pẹ̀lẹ́ tó rẹ̀ kárọ̀ tó ẹ̀sọ́jì Omotayo lẹ̀ pẹ̀lẹ́ tó rẹ̀ kárọ̀ tó Baaroyin táyé retí rẹ̀ o pẹ̀lẹ́ tó rẹ̀ kárọ̀ tó ó kì í yín lé ẹ̀kú ìkàlẹ̀ ẹ̀sùn yóò lọ́mọdé pẹ̀lágbà nínú ilé òwe o ẹ̀sùn jí tún ti dé tọ́ba ti dùn. kí wàá ní ọ̀nà àfẹ́ fún irú ẹ̀dá bẹ́ẹ̀ tó fẹ́ gbé gbèsè rẹ̀. Canada fàyè gba ẹni tí wọ́n fẹ́ ní ìlọsíwájú nípa ẹ̀kọ́ kódà nǹkan tí Canada ń ṣe lẹ́nu yọ̀tà ni pé Canada ń polongo káàkiri àgbáyé pé ẹni tó bá fẹ́ wá sí ìlú Canada láti wá kàwé kọ́ máa bọ̀ so ẹni tó bá kàwé ní Nàìjíríà ó fẹ́ tẹ̀síwájú nípa ẹ̀kọ́ yẹn Canada ó fàyè gbà ẹni tó bá yẹ ti kàwé ẹ̀tàn tó yẹ pé ó fẹ́ tún jẹ́ kó gbòòrò sí Canada fàyè gbà ìyẹn náà nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé kò sí ìlú tó máa ṣílẹ̀kùn ẹ̀ lẹ̀ kí gbogbo èèyàn máa wọlé bí ìgbà tí èèyàn bá kọ́lé ni tó dá lálẹ́ tó fẹ́ sùn tó ṣílẹ̀kùn lẹ̀ kó ní káwọn èèyàn máa olè á wọlé ọlọ́ṣà á wọlé àbí ó ṣe rí gan-an ni even though wọ́n fẹ́ káwọn èèyàn wọlé ṣùgbọ́n wọ́n dilẹ̀kùn yẹn mú wọ́n á ṣí díẹ̀ wọ́n á pàdé wọ́n á béèrè lọ́wọ́ ta nìyẹn o ta ló fẹ́ wọlé kí lorúkọ ẹ bó ṣe rí gan-an ni fún ọ̀rọ̀ Canada ẹni tó bá lóun fẹ́ wá kàwé àkọ́kọ́ kó kọ́kọ́ wá school kì í dẹ̀ ṣe any school àwọn school kan wà lẹ́pẹ́ wọn ò recognize wà á kọ́ wá school tó yẹ pé ìjọba fọwọ́ sí tó bá ṣe yẹn tán ó ní form tó máa fill nínú form yẹn wà á kó document pẹ̀lú ẹ̀ àwọn document tó máa kó pẹ̀lú ẹ̀ á béèrè oríṣi nǹkan wípé ṣé ta ló fẹ́ sanwó iléèwé ẹ̀ ṣé o lówó iléèwé yẹn tó yẹ pé ìwọ ló fẹ́ san báwo ló ṣe rówó iléèwé wà á ṣàlàyé gbogbo nǹkan wọ̀nyẹn kì í ṣe pé ká lọ kówó lọ́dọ̀ ọ̀gá kan ẹ̀gbọ́n kan ká kó síbẹ̀ lónìí ká gba statement lọ́la irọ́ báwo ló ṣe ń kó owó ẹ̀jọ́ látọjọ́ ẹ̀ ẹni tó sì fẹ́ sanwó ẹ̀ ṣé ó kọ lẹ́tà pé òun ló fẹ́ sanwó ẹ̀ ṣé ó ṣe àfidáfì pé òun fẹ́ sanwó ẹ̀ nǹkan bẹ́yẹn ló láti kójọ láti sọ fún ìjọba yìí pé lóòótọ́ ìwé ló fẹ́ wá kà ṣọ́rọ̀ mi yé tó bá ṣe gbogbo wọn yẹn ọ̀nà àlà ọlọ́run àfàlùbáríkà sí. tó òun là ń gbọ́ gbọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí pé bá a ṣe máa rìn rèé o láti mú ìgbé ayé rọrùn bá gbogbo mùtúmù wà òun la ṣe sọ pé tá a bá dédé wò a ò dédé pé bàbá wa Johnson Tèmítọ́pẹ́ Babalọ́lá gẹ́gẹ́ bí àlùmọ̀yàngàn ọmọ Naija bàbá wa ká tó wá máa fi lè ṣe lọ irú ìgbésẹ̀ wo wá ní iléeṣẹ́ yìí ń gbé láti jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ dáadáa pé àwọn ọ̀nà táwa lè gbà láti ràn wá yín lọ́wọ́ rèé o àwọn ọ̀nà báyìí rèé o bẹ́ẹ̀ ṣe lè bá wa sọ̀rọ̀ rèé bá a ṣe lè jọ dòwò pọ̀ rèé. ẹ ṣe púpọ̀ olóòtú mo máa ń lọ sí ìlú Nàìjíríà lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti lọ ṣe nǹkan tí wọ́n pè ní sẹ́mínà ní ìlú Èkó ní ìlú Port Harcourt ní ìlú Àbújá ní Àkúrẹ́ ní Ìbàdàn fún bí ọdún bíi márùn-ún ní ìsinmi tí ì lọ ṣùgbọ́n mo tún ronú pé màá bẹ̀rẹ̀ sí padà lọ láti ọdún yìí lọ so ìyẹn jẹ́ àkọ́kọ́ ìkejì a ní email tí ó jẹ́ pé tí àwọn èèyàn bá kọ lẹ́tà sí wa lórí email wa email tèmi directly johnson@jblaw.ca J for Johnson, B for Babalola, law law.ca tí èèyàn bá kọ lẹ́tà sí mi lórí johnson@jblaw.ca máa dá wọn lóhùn ọ̀nà kan wà ní ọ̀nà míì nìyẹn then tó bá pè wá lórí aago 416-733-8585 aago wa náà ló ń dún yẹn 416-733-8585 tó bá fi orúkọ wọn lẹ̀ àti email address wọn àdá wọn lóhùn wọn á lè béèrè question lọ́wọ́ wa àwọn òde ní béèrè owó lákọ̀ọ́kọ́ lọ́wọ́ èèyàn tá a bá sì mọ̀ pé kò sọ́nà ń bẹ̀ à ní gbowó lọ́wọ́ ẹ̀ bá a ṣe ń ṣiṣẹ́ tiwa nìyẹn àwọn ò ní gbowó lọ́wọ́ ẹ̀ tó yẹ pé àwọn pé kò sí ọ̀nà ń bẹ̀ ó ṣe pàtàkì torí pé kò sí point ká máa gbowó lọ́wọ́ ẹni tí àwọn pé kò ní lè gba ìwé ẹ̀. ìyẹn túmọ̀ sí pé ẹ ti máa wádìí dáadáa ẹ ti rí pé kò sọ́nà kẹ́ tó sọ fẹ́ náà pé kò sọ́nà. bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn àwọn ọ̀nà tí à ń gbà láti ran àwọn èèyàn wa lọ́wọ́ nìyẹn tó bá sì wọ̀lú náà ẹni tó bá wọ̀lú tó bá ní ìdí pàtàkì tó fi ń lé ní orílẹ̀-èdè tó ti ń bọ̀ tó bá ní ìdí pàtàkì tó fi bèlè pé ẹ̀mí wà nínú ewu ní orílẹ̀-èdè alẹ́ gbà alẹ́ náà ní Canada tó bá ti wọlé tán kó pè wá sórí aago 416-733-8585 àárọ̀ lọ́wọ́. tá a máa fi lè ṣe lọ bàbá wa torí pé àkókò gbà wá láàyè a máa rí pé ó máa le díẹ̀
ká tó dédé gbé yín wá ká wá láti odindi ìlú Nàìjíríà ká ní ó yá bàbá wa Johnson Tèmítọ́pẹ́ Babalọ́lá ẹ wá lọ jẹ́ agbẹjọ́rò fún mi nílùú Nàìjíríà mo fẹ́ gba ìtọ́ mi kan ṣe máa ń wá Nàìjíríà wá ṣe yẹn náà ṣé owó yẹn ò ní pọ̀ ṣé kìí ṣe dọ́là la máa fi sanwó báyìí láti pè pé ó yá o àní lórí kéèsì ta níyì o ẹ bá bàbá wa ẹ̀yin lè fẹ́ wá jẹ́ agbẹjọ́rò fún wa. bẹ́ẹ̀ ni a máa ń wá àwọn lawyers kan wà ní Nàìjíríà tó máa ń pè wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa ní àwọn kéèsì kan tí ó ta kókó wá ní kí a wá káwá bá wọn dá sí ní Nàìjíríà a máa ń ṣe yẹn and owó wa ò lé o owó ọkọ̀ púpọ̀ kò lè tó bẹ́ẹ̀ ẹ dán wa wò àbí ẹ̀yin má wọrí ẹ ṣáà try àti ẹ bá dẹ̀ dán wò ẹ rí i pé ìyàtọ̀ wà díẹ̀ báyìí ni ọbẹ̀ ògè àwọn yẹn sọ ṣùgbọ́n ó dùn pọ̀ ṣókè lọ́bẹ̀ ògè ẹ ṣe púpọ̀. kọ́lá mọ̀ pé ọmọ ilẹ̀ káàró dáadáa ní yín bá ti fẹ́ máa fi léṣe lọ ní èdè ìlú yín gbogbo èdè abínibí ìlú tá a bí ni sí ìlú tá a mọ̀ gẹ́gẹ́ bí olúwo àbí tá a ti dìde ẹ fi èdè ibẹ̀ ẹ fi kí gbogbo ọmọ Nàìjíríà báyìí pé èmi Johnson Tèmítọ́pẹ́ Babalọ́lá o ni mò ń kí ìlú Canada pé ìrọ̀rùn ni o. ìyàrá lébẹ̀ ni o èmi Johnson Tèmítọ́pẹ́ Babalọ́lá ọmọ àbágo lùlùjàrẹ èmi lè kí n o ọ̀ṣẹ́ àlàáfíà ni ọlọ́run á pẹ̀lú rin o ìlú Canada ìlú rọrùn ni o kí n bá fẹ́ ẹ̀jẹ̀ mi gbọ́ o mo ti sọ email mi www.jblord.ca lé website ìyá o ṣe ń gbọ́ àrùn yín lọ́wọ́ ọlọ́run á sì wà pẹ̀lú rin náà kí n dẹ̀ tún sọ ti Ẹ̀gbá náà pé àbíkọ́ ìyàwó mi Ẹ̀gbá ni ìyàwó mi ẹ má kó bá mi àbí yín sọ ní Ẹ̀gbá àpò tí lọ àpò tí gbàgbẹ́ n kò mọ̀ ẹ̀gbá méjì òkè jara wọn yàn. ṣé ẹ lè kí oríkì yín. oríkì mi. bẹ́ẹ̀ni. oríkì mi ni. ẹ jẹ́ ká ọmọkọ́ máa wòye báyìí kíkẹ́ ọmọ ìgbó. ọmọ lódò ọjà ọmọ ní wọ́rọ́wọ́rọ́ afọ ọ̀nà méjì bẹ́ẹ̀ rántí mọ́ ṣùgbọ́n wà á try fún ẹ afọ ilé lùlùjàrẹ́ kò mọ̀ tẹ́ yá afọ ọmọ ènìyàn méjì òdúrólé méjì ṣó yé. Sójì tún ti dé Omotayo Sójì tún ti dé o Baaroyin ẹ̀sùn kíkẹ́ tó retí mà ló tún dé àwọn ewé pẹ̀lẹ́ tó rẹ̀ àròtó Sójì Omotayo lẹ́ pẹ̀lẹ́ tó rẹ̀ àròtó Baaroyin táyé retí rẹ̀ o pẹ̀lẹ́ tó rẹ̀ àròtó ó kì í yín lé ẹ̀kú ìkàlẹ̀ ẹ̀sùn yóò lọ́mọdé pẹ̀lágbà nínú ilé òwe o ẹ̀sùn jẹ́ tí ti dé tọ́ba ti dùn.